Ìdásílẹ̀ ìpínlẹ̀ Òkè Ògùn tí ọ̀nàrẹ́bù kan tó gbé sílé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá ìyẹn Federal House of Representatives lọ́sẹ̀ tó kọjá ó mà ti fẹ́ di ìjà àti aáwọ̀ láàrin àwọn ìlú Òkè Ògùn àti ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí àwọn méjèèjì tó sì ti fẹ́ máa ta òun síra wọn. Ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá ìní ọ̀nàrẹ́bù Wọlé Òkè tó ń ṣojú ìjọba ìbílẹ̀ Òbòkun àti Orí-Adé nílé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá ìyẹn Òbòkun àti Orí-Adé tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun là ń sọ ò. Èyí ló mà gbé àwọn àbá kan sí ilé ìgbìmọ̀ asòfin wípé kí wọ́n dá àwọn ìpínlẹ̀ tuntun kan sílẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé lára àwọn ìpínlẹ̀ tuntun tí wọ́n yóò dá sílẹ̀ ní ìpínlẹ̀ Ìjẹ̀bú àti ìpínlẹ̀ Òkè Ògùn. Gbàrà tí Wọlé Òkè tó gbé àbá ìjáde ìní ariwo ayọ̀ mà ti sọ láàrin àwọn ọmọ agbègbè Òkè Ògùn táwọn ìlú bí àwọn Ṣakí, Ìṣẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wà ní abẹ́ ẹ̀. Inú wọn máa ń dùn wípé àwọn kúkú tóbi dáadáa àwọn yóò sì dá ní ìpínlẹ̀ tiwọn èyí tí ó tún mú ìdàgbàsókè ńlá bá wọn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ìmà ni àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ máa yarí nígbà tó jẹ́ pé àwọn gan ni wọ́n ń gbèrò pé bóyá àwọn làwọn yóò ní ìpínlẹ̀ nítorí pé àwọn tóbi púpọ̀. Ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ Recreation Club tó jẹ́ ẹgbẹ́ pàtàkì fún àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ iná máa fi ọ̀rọ̀ síta nígbà tí olórí wọn yan ààrẹ wọn ọ̀mọ̀wé Akin Ọládèjì John Brown tó fi ọ̀rọ̀ síta tó ní bí ìgbà tí èèyàn fẹ́ tẹ yẹpẹrẹ ìlú Ògbómọ̀ṣọ́ ìní bí wọ́n ṣe ní kí wọ́n fi Òkè Ògùn kí wọ́n fi ṣe ìpínlẹ̀. Ó ní Ògbómọ̀ṣọ́ ni adé náà tọ́ sí nítorí pé ní ìgbà tí ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun wà papọ̀ gan gbogbo ibi tí wọ́n ń pè ní Ọ̀yọ́ North tí Òkè Ògùn náà wà níbẹ̀ àti apá kan ìpínlẹ̀ Ọ̀ṣun Ológbómọ̀ṣọ́ ni wọ́n fi ṣe olórí ìyẹn headquarter abẹ. Olùṣèwádìí àsìkò yìí ni wọ́n yóò wá gbé Òkè Ògùn tí kò tó ìlú Ògbómọ̀ṣọ́ tí ò tó wọn nínú èrò àti ìdàgbàsókè tí wọn yóò fi wá gbé ìpínlẹ̀ lọ síbẹ̀. Ọ̀mọ̀wé Akin Ọládèjì John Brown ní àwàdà kẹ́ríkẹ́rí lásán ni wọ́n ṣe àti pé àwọn Ògbómọ̀ṣọ́ àwọn kò ní gbàrú ẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọ̀mọ̀wé Akin Ọládèjì John Brown tó fi ọ̀rọ̀ síta ìní kábíyèsí ààrẹ aláwọ̀ ẹkùn ti ìlú Ọ̀fìkì ìyẹn tó tún jẹ́ akọ̀wé fún gbogbo ọba ní ìpínlẹ̀ Ògùn ní ilẹ̀ Òkè Ògùn ìyún kábíyèsí ọba Gbẹ́ngà Àdìgún Adéoyè Oyètúnjí Oyinlọ́lá kejì ìlú máa fi ọ̀rọ̀ síta tó fún ọ̀mọ̀wé Akin Ọládèjì John Brown lésì ọ̀rọ̀ ẹ̀ o. Kábíyèsí ní kí ọ̀mọ̀wé John Brown kó má dá ọ̀tá sílẹ̀ láàrin ìlú Ògbómọ̀ṣọ́ àti ìlú Ìṣẹ̀yìn àti Òkè Ògùn o. Ó ní gbogbo nǹkan ní gbogbo àwọn Òkè Ògùn fi ju ìlú Ògbómọ̀ṣọ́ lọ. Wọ́n ní kódà bí ìgbà pé Ògbómọ̀ṣọ́ fẹ́ fi ibi ṣú olóore àwọn ìní ọ̀rọ̀ tí ọ̀mọ̀wé Akin Ọládèjì John Brown sọ. Wọ́n ní gbogbo nǹkan làwọn fi ju Ògbómọ̀ṣọ́ lọ nípa ti èrò àwọn pọ̀ ju Ògbómọ̀ṣọ́ lọ nípa ti iṣẹ́ ìdàgbàsókè ìlú àti àwọn nǹkan amáyédẹrùn Olókè Ògùn ó ṣe bẹ́ẹ̀ ju ìlú Ògbómọ̀ṣọ́ lọ tó sì ní bí ìgbà pé èèyàn fẹ́ dá wàhálà lẹ̀ ìní ọ̀rọ̀ tí ọ̀mọ̀wé Akin Ọládèjì John Brown sọ. Kódà ó ní ọkùnrin náà ó fẹ́ ba àjọṣepọ̀ gidi àjọṣepọ̀ ńlá tó wà láàrin àwọn àtàwọn ọba míì tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ ìyún Alájàáwá àti ìlú Àjáàwá Òǹpẹ̀tù ti Ìjẹ̀rú àti ọba Orílẹ̀ Ìgbọ́n ti ìlú Gbọ́n wọn lọ fẹ́ ba àjọṣepọ̀ àwọn jẹ́ ni. Ní báyìí o ọ̀rọ̀ ìpínlẹ̀ Òkè Ògùn tí wọ́n fẹ́ dá sílẹ̀ ó ti fẹ́ di ìjà láàrin àwọn Ògbómọ̀ṣọ́ àti Òkè Ògùn o. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń ta òun síra wọn tọ́pọ̀ àwọn ọmọ Yorùbá tó sì ń kọ́ minú pé bí ọ̀rọ̀ ìpínlẹ̀ lásánlàsàn tó bá ń dá ìjà sílẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá á jẹ́ pé ìṣọ̀kan kò tíì sí ní ilẹ̀ Yorùbá rárá àti rárá nìyẹn o.